tí Yorùbá bá ní òun pọ́n jẹ̀bẹ̀ lákìísà, òun pọ́n jẹ̀bẹ̀ lákìísà tàbí mọ́ pọ́n jẹ̀bẹ̀ lákìísà, mọ́ pọ́n jẹ̀bẹ̀ lákìísà. Mo tiẹ̀ ti sọ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà àkànlò èdè máa ń wọnú òwe, òwe náà sì máa ń wọnú àkànlò èdè lọ́pọ̀lọpọ̀ ìgbà. Torí pé àkànlò èdè yóò wà nínú tí a fi ṣàgbékalẹ̀ òwe míì. Irú ẹ̀ náà ni èyí tí mo bèrè ṣáájú lọ́wọ́ yín pé mi ò mọ̀túmọ̀ rẹ̀ tí mo pè ní imí olóyò. Imí olóyò gangan làkànlò èdè lójú mi, tó bá dàbí ẹni wípé nǹkan kan wà tí kìí jẹ́ pé olóyò ni orúkọ rẹ̀ bá bí ẹranko. Ṣùgbọ́n forí kómí olóyò ó ti dòwe. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ àkànlò èdè mọ́ pọ́n jẹ̀bẹ̀ lákìísà, jẹ̀bẹ̀, mọ́ jẹ̀bẹ̀, àkànlò èdè ni tí a fi ṣàkójọpọ̀ àwọn nǹkan kan. Bẹ́ẹ̀ ni, torí nínú iṣẹ́ ìwádìí tá a ṣe látọjọ́ tó pẹ́, ó ní wípé àwọn nǹkan kan tí a lè pè ní nǹkan irú ẹrẹ̀ nísìn, ẹrẹ̀, àbàtà olóòórùn ni wọ́n ń pè ní ẹrẹ̀. Ṣé ẹ mọ̀ pé ọ̀tọ̀ ní àbàtà, ọ̀tọ̀ lẹ́rẹ̀, ó tẹsẹ̀ bẹrẹ̀. Àbàtà tójú rẹ̀ ò ṣeé rí, tójú rẹ̀ ò fàyàn mọ́ra. Yálà ó ti ń rùn gan tá a ti ń gbóòórùn rẹ̀ báyìí bí ẹrọ̀fọ̀, tàbí kò tíì rùn ṣùgbọ́n ojú rẹ̀ gan ò fàyàn mọ́ra bó ṣe rí gẹ́dẹgẹ̀dẹ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀. Ló fi jẹ́ pásìkò òjò ló sábà máa ń rẹ́rẹ̀. Ẹrọ̀fọ̀ a lè rírú ẹ̀rùn bóyá bí nǹkan tí omi ń dárógó omi jọ sí tàbí ibi tí àgbàrá ń wọ́ omi jọ sí. Àwọn ni ẹrọ̀fọ̀, ọ̀tọ̀ ní ẹrẹ̀, ọ̀tọ̀ lẹ́rọ̀fọ̀, ọ̀tọ̀ làbàtà. Ṣùgbọ́n ìran kan náà jọ ni wọ́n. Gbogbo àwọn tí mo kó jọ wà àtàwọn ìran nǹkan míì tó bá lè dàbí ẹni pé ó rí jẹ́bẹjẹ̀bẹ, tó jẹ́ pé ó lè máa ríyàn lára, tó jẹ́ pé béèyàn bá fọwọ́ kàn gan-an èèyàn sọ gàǹgà báyìí ní kó tó di pé èèyàn padà lọ wá nǹkan tí yóò fi sìn wọnú, tàbí tó bá ta sí ìnira gan-an èèyàn máa wọ́nà pé ẹ má jẹ́ tí ì wọlé, ẹ sáà jẹ́ n wá nǹkan kan gba bedroom lọ kí n kọ́ tiẹ̀ kọ́ lọ sanra. Kódà ìmíì gan ò gbọdọ̀ kàn lára gan kéèyàn sọ pé òun fẹ́ lọ ṣe mọ́ra rẹ̀. Nínú jẹ̀bẹ̀ òun ni igá wà o, ìgbẹ́ tá ń yà. Gbogbo irú àwọn ìran àwọn nǹkan tí mo kà kalẹ̀ àtàwọn nǹkan míì tó lè fara jọ́ ó ní tó wá já sí nǹkan tó lè máa ríyàn lára bí nǹkan ẹ̀gbin, òun ni wọ́n ń pè ní jẹ̀bẹ̀, òun lákójọpọ̀ tá à ń pè ní jẹ̀bẹ̀. Àkísà àlòpatì aṣọ ni, àlòpatì aṣọ, aṣọ tí ò bá gbà mu mọ́, yálà a ti fi ṣèdọ̀tí, kódà a lè má fi ṣèdọ̀tí ká tún máa fọ̀ ọ́, ká máa ní à ń fi ń ṣe ìnulẹ̀ tàbí ìnuwọ́ nílé ibi tí ó bá dàbí ẹni pé àwọn ará àtijọ́ pọ̀ sí dáadáa. Torí àwọn olówó lè máa fi àkísà nulẹ̀ ní tiwọn nínú ilé ọ̀dọ̀ wọn. Aṣọ tí ò bá gbà mu mọ́, a wá fi ń ṣe àpọ́nlé ohun tí ò bójú mu, ohun ẹ̀gbin. Ó dà pé èèyàn ó fi omi, ìtọ̀ kó fi somi, kó wá fi ìgbẹ́ kó fi ṣe ọṣẹ, kó máa fi fọ aṣọ. Èèyàn ń fi n tí ò dáa, ó fi ń ṣe ìgbélárugẹ, ó fi ń ṣàpọ́nlé n tí ò dáa.
wọ́n ní wọ́n ń sọ Yorùbá sọ pé òun pọ́n jẹ̀bẹ̀ lákìísà. Ṣé ẹ mọ̀ wípé nǹkan tí ò wúlò mọ́, nǹkan ẹ̀gbin, ó ní jẹ̀bẹ̀. Mi ò mọ tí èèyàn fẹ́ fi ẹrọ̀fọ̀ sí, mi ò mọ tí èèyàn fẹ́ sọ pé òun wá nínú ẹrẹ̀ tó fi jẹ́ pé yóò rí ẹrẹ̀ bí gold. Àtàwọn nǹkan míì tó farajọ wọn, tí ó fi wá sọ wípé òun gbọ́dọ̀ ṣàpọ́nlé ẹ̀ kóun dì í síbì kan, kóun fi pamọ́, kóun sọ di nǹkan bàbàrà, kóun sọ di nǹkan tó wúlò. Nígbà tí èèyàn bá ń fi àìmọ̀kànmọ̀kàn ṣe nǹkan tí ò nítumọ̀ tí tó wá ń halẹ̀ mọ́ lórí tó wá tó múra kankankan, ni Yorùbá máa ń sábà ń sọ ìpèdè yìí fún èèyàn pé má jẹ́ ká pọ́n jẹ̀bẹ̀ lákìísà. Yálà ńgbà míì ọmọ míì lè jà láìgbọràn, bàbá míì lè já bàbá alágídí, ìyàwó míì lè jẹ obìnrin tí ò gbádùn tó wá sọra rẹ̀ di nǹkan gidi sórí àwọn ọmọ tàbí sọ́kọ lọ́rùn tàbí sẹ́bí ọkọ tàbí sẹ́bí rẹ̀ gan. Tí ó bá dàbí ẹni pé ń tọ́ra wọlé tó yẹ kí gbogbo yán pátì kẹ́ mọ wòran lọ́ọ̀kán lọ́ọ̀kán, ó bá dàbí ẹni wípé ẹ bá wá ń torí ẹ̀ tẹ́ ń wẹ̀ lóṣù orí tẹ́ ti sọ wípé sáníṣu tó náà wá sà ń halẹ̀. Tó o bá ráwọn èèyàn tó jẹ́ awòye tàbí pé tó ń ṣe yìí òṣì ló ń ṣe, wọ́n wá sọ fún mi pé ẹ dákun ẹ jọ̀ọ́, kí ló dé tí ẹ̀ ń pọ́n jẹ̀bẹ̀ lákìísà? Kí ló dé tẹ́ ń kàrámọ̀ ẹni yìí? Ló jẹ́ kó náà mọ̀ síbi tí ń ṣe yìí, tẹ́ bá pátì tẹ́ bá ń wo rẹ̀ ara rẹ̀ ó balẹ̀. Ẹ má jà ń pọ́n jẹ̀bẹ̀ lákìísà mọ́. Ìtumọ̀ òwe yìí nìyẹn. Ọlátúndé Òkìkí ọmọ Tìámí lórúkọ mi. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o.